orin wèrè wo ni Yínká Ṣàbọ̀lú ṣòṣì kọ yẹn náà tó ní ìyá ajára búkà ìyá òfo ṣé wọn rèéyàn sọ fún Yínká wípé òun ló bá wí ni. ẹ bá mi táàgì Yínká Ṣàbọ̀lú ṣòṣì, ẹ bá mi táàgì Yínká Ṣàbọ̀lú ṣòfò, ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ wípé àwọn wo ló ń kilẹ̀ mọ́ lórí. ẹ̀yin aráalé ó mà ti di woro sí woro báyìí ọ̀rọ̀ yìí mà ti ń bá nǹkan míì bọ̀. Oro Sisi Alagbo yìí ó ti jẹ́ kí Mewolaka ti kọjú ìjà sí Yinka Tnt o. ẹ wá gbọ́ ọ̀rọ̀ burúkú èyí tí arábìnrin sọ sí Yinka Tnt. ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. ẹ gbọ́ ohun tí Mewolaka tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Yinka Tnt. social media ń bá pè láǹtì ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí n ní irú èèyàn bíi tiẹ̀ láǹtì. ṣó mọ̀ pé tèmi wà lára mi tẹ́lẹ̀, ọlọ́kọ 10 ọlọ́kọ 15 ni mí, kò tún wá yẹ kí n yan oníṣàbàrí ṣòṣì láǹtì káàrùn ara mi má bàa pọ̀ sí i. tó bá jẹ́ wípé bá ṣe gbé ọ̀daràn oníjìbìtì bí gbogbo wọn náà bọ́ síta kán wá máa ṣépè káwá dákẹ́ ká torí bẹ́ẹ̀ dákẹ́ ayé ìbá ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. àwítán wàá bọ́ síta wàá máa pa àwọn kan ní ìyá àjà àràbùkà. kí ni ìwọ gan ìyá tá a bá lé ó jayé wípé Nàìjíríà kọ́ ló ń gbé. tó bá jẹ́ pé Nàìjíríà ló ń gbé ó wà lára àwọn abiyamọ tó máa rìn lọ́jà tó máa sọ òkò pa nígbà tó máa ti ẹnu ẹ jáde oní kí ló kàn ẹ́ pẹ̀lú life anybody oní àwọn ọmọ tiẹ̀ ìbá wọnú yàrá kan máa ṣe 3 kan máa ṣe 4 oní kò kàn ẹ́ nítorí pé ò bá wọn wọnú ilé kò sí nǹkan tó kàn ẹ́ ó kàn àwa báyìí àwọn ọmọ tiwa ṣe rí kan àwa nǹkan tó bá wo oníkálukú ló lè ṣe lóòótọ́ but the consequence you are not in the position to choose it. You are free to behave anyhow as you like as an adult. You can choose the word of crime, word of immorality, word of anything, but you have to bear the consequence. You are not to dictate the consequence. Oh, lè pariwo mọ́ wa pé ká gbé tọ̀ fún wa tí gbogbo èèyàn bá ń bẹ̀rù ẹ̀ nìkan tó bá máa sọ tán àwa lọ́nà kan ni mo bímọ sí omi ìlọ́kọ̀ kiri ó bímọ sọ́nà kan àmọ́ o ti bá 4 partners gbé 4 different partners, 4 different also free marriage without children. àwọn wo ló ń bóbó àwọn wo ló ń halẹ̀ mọ́ a ní nǹkan tó ń ṣe ò dáa ló ń ba ayé jẹ́ olè ní bá wù ẹ́ kò ní dáa fún àtàwọn ọmọ ẹ náà tó bá wù ẹ́ gbogbo ohun tó sọ lórí gbogbo abiyamọ tó complain nípa ìwà tó wù gbogbo èpè tó ṣẹ́ lórí gbogbo ọmọ ọlọ́mọ tó complain nípa immorality tó ń sọ a máa bẹ èmi ò ní gbọ́mọ ẹ ṣépè abiyamọ lèmi a máa bẹ ẹ torí àwọn ọmọ ẹ wọn choose ìyá wọn wọn bọ ayé tí wọn ni so a lè sọ wípé kọlọ ń bẹ ẹ̀ṣẹ̀ wò lára àwọn ọmọ ọlọ́mọ tí bàbá tó ò bá dá tí bàbá wọn bá dá ńkọ́ tó ò bá dá tí bàbá wọn bá jẹ́ ìbàbá alálùbáríkà ńkọ́ ṣàmà wá ní kí ti bàbá oníbàbá bàjẹ́ torí pé ó fẹ́ yàwó òṣì ni. kí ló ṣe é kí ló gbé tó ń gbin kí ló gbé mi ta ló kédì sí ẹ tó ò bẹ́ẹ̀ fẹ́ràn sí. a ní nǹkan tó ń ṣe ò dáa ó dẹ̀ képe mọ́lẹ̀ ìwọ ikọ̀ náà ló dédé gbé símbọ̀ nǹkan ọmọkùnrin jáde níbi ìwọlé ní àkọ́kọ́ dídò lásán àṣàbí ọlọ́ṣẹ kò ṣèbàjẹ́ bíi tiẹ̀ àṣàbí ọlọ́ṣẹ kò ṣòṣì ọjà ẹ̀ ló ń tà kò ṣe ránu ohun tó ń ṣe fún lóyè ní Ìjẹ̀bú ni wípé ó ta díòdò ó polówó handcuff ohun tó ṣe nìyẹn o kò ṣòṣì bíi tiẹ̀ o kò sọsọkúsọ bíi tiẹ̀ o ká má ṣe sọ fún ìwọ tó ti ń fi ìbàjẹ́ ṣayọ̀ for over 5 years àwọn mùsùlùmí jáde wọ́n gbé ẹgẹ́gùn àwọn kẹrù àṣẹràfù jáde wọ́n gbé ẹgẹ́gùn ìwọ ikọ̀ náà ni kẹnu má sì Yorùbá ní tó bá pèèyàn lóní fúnra dàdàdà wọ́n ní kò tiẹ̀ pa fún ẹ̀ mọ́ kí ló dé àwọn olóhùn gbé ṣépè àwọn ẹlẹ́ni tó bá ń yọ ẹ̀wù kí náà yọ̀wò lára ẹ̀ kò sí ọmọ rẹ kan kò sí òbí rẹ kan kò sí èèyàn rẹ kan tó máa wo program ẹ tó máa ní bó ṣe ṣe ó tọ́ ìwọ kan náà ni wà ní ṣé bàbá rẹ ti dúró rí. How on earth do you think that is okay, that is good? ìwọ kan náà ló máa ní ṣé ìyá rẹ ṣé bàbá ọkọ ìyá rẹ ṣé ó ti gbé ọ̀tàràbà yé rí ìwọ kan náà ló máa ní ẹlẹ́hàá ṣì tó lọ ṣe 3 ìwọ kan náà ló máa mú orin gospel music tó máa sọ di ìdàkudà tó máa sọ di ìsọkúsọ gbogbo ayé dẹ̀ ń sọ gbogbo èèyàn dẹ̀ ń sọ ó dẹ̀ ń ṣòṣì ó ń ṣayọ̀ nínú ìbàjẹ́ ó ń ṣayọ̀ nínú òfò ó ń ṣayọ̀ nínú ìdọ̀tí kí ló lórí monetization yìí náà ó wá ń sọ̀rọ̀ ó ní ìyá dáadáa ni mi ò ṣú ọ̀yìn ká tó bá jẹ́ wípé màmá tó bí ẹ màmá dáadáa ni then you are misrepresenting the mother tó bá jẹ́ pé ìyá tó bí ẹ lóòótọ́ ìyá alálùbáríkà ni Yínká ó gbéṣẹ́ màmá yẹn yọ gbéṣẹ́ yọ
represent your mother well. Ìwọ kọ́ ló máa sọ wípé wọ́n bí ẹrẹ ìwà ọmọlúàbí ìwà rere la fi mú ẹ̀ṣọ́ ènìyàn. Ìwà ẹ, you don't have to blow your own trumpet. You don't have to blow your own trumpet. We are the one that will blow it. Tá a bá sọ wípé èèyàn rere dájúdájú ọmọlúàbí ni Yinka. Àwọn wo ló ń halẹ̀ mọ́, àwọn wo ló ń hólé lórí, àwọn wo ló ń ṣe bàlàbàlà lé lórí, ibo ló ti wá, kí ló jẹ́. Ó gbé ọjọ́ tí mo kọ́kọ́ rí music tó ní ìyá àjà ara búkà mo wò wípé ẹni èébú kún ara ẹ̀ wọ̀n tí ìwọ tó ń ba yí ẹ oníkọ́ náà má ṣe ẹ ní ìyá òṣì abaniláyé jẹ́, ìwọ gan fúnra ẹ ti di ìyá òṣì abọmọláyé jẹ́. Ohun tó kù ni wípé kó máa ṣàdúrà wípé kọ́ lóun tú ẹ ṣe. Ohun tó kù ni tó kó máa ṣàdúrà ni pé kí Ọlọ́run yí ẹ lọ́kàn padà kó yé ba yí ọmọ ọlọ́mọ jẹ́. Àbí ẹjọ́ kọ̀tọ̀kọ̀tọ̀ wo ló ń sọ, rádaràdá wo ló ń sọ lẹ́nu, òfò wo ló ń sọ lẹ́nu, kí ló ń sọ lẹ́nu gan? Wọ́n yọ ẹ wò, ta ló ń yọ ẹ wò? Facebook yìí kọ́ la wà tó jẹ́ wípé wọ́n máa kọ́ọ̀tì fídíò, wọ́n máa gbé sórí YouTube, wọ́n máa gbé sórí Instagram, wọ́n máa gbé sórí TikTok, wọ́n máa gbé sórí Facebook. Ẹlòmíì gan ìgbà míì wọ́n ti gbé fídíò ẹ wá tá à ní mọ̀ tó jẹ́ wípé á wà lórí speaker, tá a bá ti gbọ́ ìsọkúsọ tó o bá ti là á mọ́lẹ̀ bá a sáré máa gbé sílẹ̀ nítorí pé àwọn ọmọ wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sọ. Ẹniọlá tó olóhùn support Oro Sisi Alagbo wàláì wọ́n bí ire jù ẹ lọ, wọ́n bí dá jù ẹ lọ, wọ́n kọ́ ọmọ yẹn ó sì gbẹ̀kọ́ ọmọ yẹn pẹ̀lú kọ́kọ́ fẹ́ ṣe gbáǹkó bíi tiẹ̀ tó ń pariwo àgbo threesome lẹ́yìn ìgbà tí ẹnu dàbò tó ń gan ó sun orun mẹ́ta tó mẹ̀dá ń sun ó bọ́ síta ó bẹ̀bẹ̀ náà tó fi mú ọmọ tó kọ́ tó ṣìnà nìyẹn, kò sẹ́ni tó ń ṣìnà, ó bọ́ síta ó bẹ̀bẹ̀ ó ní jọ gbogbo àyàn wá sọ wípé àwa kọ́ ló ṣẹ̀, ó ní kó lóun dáríjì òun. Ibo ló ti rí ẹ, ibo ló ti já wá, kí ló ṣe é? Tani ò mọ̀ wípé tí ọkùnrin àtobìnrin bá wọnú yàrá wọn máa ń ní ìbálòpọ̀? Tani ò mọ̀ wípé ìbálòpọ̀ wọ́n wáyé láàrin ọkọ àti abo? Ta ló kọ́? Tani wọ́n pè jókòó, tani ìyá ẹ̀ pè jókòó tí bàbá ẹ̀ jí ó pè jókòó tó ní ẹ máa wò wá o bó ṣe máa ń ṣeré o nítorí ọjọ́ tó bá fẹ́ bóbìnrin sùn. Torí ó sọ ìbàjẹ́ di ayọ̀, ó sọ òṣì di ayọ̀, ó sọ ìranù di ayọ̀. Ó dẹ̀ wá ń hó bòlòbòlò ń pariwo òun ṣe bí ẹni wípé ó jẹ́ mọ́ nǹkan kan. Who are you? Aṣọ òṣì máa mọ̀. Ó dẹ̀ bọ́ síta àwọn ìyá kan tóun bá ṣe kinní kan tóun bá ṣe kinní kan kinní kan. Àwọn ọmọ ìyá Ẹsábọ̀dù tóun bú tóun ṣe kinní kan kinní kan wọ́n bẹ́tà ẹ̀. Ṣé orí ọmọ ìyá Ẹsábọ̀dù lórí social media ni kó wá máa ṣòṣì tóun ṣe? Ìyẹn by the way kọ́má ni mo dá sọ̀rọ̀ fracas, ọ̀rọ̀ fracas ò kàn mí. Bọ̀tẹ́ ó yẹ kí nǹkan tẹ̀ gbọ́n náà wojú ẹ̀ kan bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀. Ó lè rò pé ó lè máa wò wípé wọ́n bí ẹrẹ kó tọ́ ẹ pé wọ́n tọ́ ẹrẹ kó o má gbẹ́kọ̀ọ́ rẹ̀. Tó bá bí ni re tó bá tọ́ ni re èèyàn máa ń tú rẹ̀ bí. Yínká ò tú rẹ̀ bí. Ó tú rẹ̀ bí rárá. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bí re tí wọ́n tọ́ re tí wọ́n bí nílé re tó ń tú ara wọn bí. Nobody can choose his or her parents. Kò sẹ́ni tó lè choose òbí ẹ̀ bí àwọn ọmọ tó bí nínú bí bó ṣe jẹ́ wípé tó bá béèrè lọ́wọ́ wọn wípé ṣé wọ́n máa tún bẹ́ẹ̀ wáyé lọ́pọ̀ ọgbà ṣé o rò wípé kán fi owó tọ́ ọmọ ni nìkan ni òbí rere ni? Ṣé o rò wípé kán ra aṣọ fọ́mọ nìkan náà pẹ̀lú òbí rere ni? Kí ló ṣe ẹ́? Ìwọ náà ló kọ́kọ́ wá promote partner kán máa bá partner gbé kán máa bára wọn sùn kán máa tẹ̀sí ara wọn. Ìwọ náà lẹ́ni bí tó ń ta padlock àgádágodo àkànmọ́lẹ̀ Yínká. Ìwọ ló kù tó máa rí ìbínú Ọlọ́run. Ìwọ ló kù tí gbogbo èpè tó ń ṣẹ́ lórí gbogbo àwọn abiyamọ tòótọ́, lórí gbogbo àwọn èèyàn gidi tí wọ́n fẹ́ ká yí ọmọ ọlọ́mọ bàjẹ́ tó ń sọ wípé bó ṣe ń ṣe òdà gbogbo èpè tó ń ṣe á máa jẹ́ tiẹ̀. Àmọ́ mo yọ tàwọn ọmọ ẹ kúrò ńbẹ̀. Àwọn ọmọ ẹ ò ní forí gbégun ẹ. Àwọn ọmọ ẹ ò ní jìyà ìmọ̀dí wá sórí rẹ ọ̀nà wá ńlá bọ́ ìwọ èpè tó ṣe á bọ́ sórí ẹ. Èpè tó ṣe á máa jẹ́ tiẹ̀. Ìwọ náà ló lọ ṣe di bèbè ẹrẹ ó dẹ̀ ló ṣe dá oníká má sọ̀rọ̀ ó gbèpè ni wọ́n ṣépè sọ ẹni. Ìwọ náà ni lọ́wọ́ kọ́kọ́ lọ ṣe bèbè ẹlẹ́rẹ̀ tó ní kó máa gbé sí di àwọn àlè tán bá fẹ́ tán bá kí ló dé? Ìwọ náà ló dá gúrùpù ṣàbàrí ṣòṣì ṣàbàrí kò lò sílẹ̀ tó ní ọkùnrin tó bá fẹ́ dókó dé dókó obìnrin tó bá fẹ́ kó dé pé kó máa bọ̀. Ìwọ náà ni ló dá gúrùpù yàlẹ̀yàlẹ̀ tó legalize ẹ̀. Tó bá ní ìlú òyìnbó ló wà torí wọn nìkan ló lọ ìlú òyìnbó bá ní gbogbo community yín téèyàn kò rí rí téèyàn kò gbọ́ rí. Ó dẹ̀ máa
máa sọ òyìnbó tó bá jẹ́ pé àwọn òyìnbó ní audience yẹn. Not even the white. Not even the white. We do that dirty things. Tó dẹ̀ ń sọ ó ṣe sọ lóyìnbó. Ó ṣe sọ lóyìnbó. Wọ́n máa pè sórí social, wọ́n máa pè sórí show ẹ, ibi tó ti máa mọ̀ pálábòsí ni ẹ, wọ́n máa pè sórí social ẹ, wà á ní kó máa sọ òyìnbó, wà á ní kó máa sọ Yorùbá. Ó ṣe sọ lóyìnbó. Ìwọ náà ló ṣàgádágodo tó bẹ̀rẹ̀ sí ní ta, ìwọ náà yìí náà ló ṣe kíní kan àkànmọ́lẹ̀ tó ní kó máa kọ́kọ́ ọlọ́kọ mọ́lẹ̀. Kí ló dé wọ́n ṣépè sọ ẹni, ó dẹ̀ kí èpè mọ́lẹ̀, ìwọ gan lè pé jà náà, ìwọ gan lẹ́ni èpè, ìwọ gan mi ìmọ̀lẹ́ tó gbàgbọ́. Ṣùgbọ́n Ọlọ́run ní ká sọ wípé ẹ sọ fún olódodo wípé á dára fún, ẹ sọ fún ènìyàn ìkà wípé ègbé ni fún, pé yóò wá jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó lọ láyé Yínká. Ó yẹ sọ fún èèyàn pé ègbé ni fún Yínká. Oh, care. So far you are collecting monetization. Kí ló ti ṣe é? Ó lọ́wọ́ àwọn tó kù, àwọn tó wà ní headline tí wọ́n promote healthy sex between the couples. Lọ́wọ́ bó ṣe ń ṣe with decency. Táyọ̀ ọmọ nípa adult education. Ṣáwọn ọmọléèwé ò kọ́ ní school ni. But let everything be done in decency and in order. That's what we are talking. Bó ṣe jẹ́ wípé ìyá ẹ̀kọ́ ẹ, bó ṣe jẹ́ wípé bàbá ẹ̀kọ́ ẹ tó, ṣé ìyá àti bàbá ẹ̀ nígbà tó ń bára wọn sùn, wọ́n pè ẹ́ tó ní Yínká wá máa wò ó, kó lè mọ bó ṣe máa ṣe. Ta ni wọ́n kọ́? Ta ló lọ kíláàsì ẹ̀? Ta ni ò mọ̀ wípé wọ́n gbé nǹkan. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu Mewolaka lórí ọ̀rọ̀ Yinka Tnt, ohun tó ń ṣẹlẹ̀, ohun tó fàdí ìjà. Ẹ̀yin aráalé, àwa kì í dájọ́ níbí báyìí, ẹ̀yin náà lẹ ní ẹjọ́ yìí lọ́wọ́ tẹ́ máa bá wa dá. Kí lẹ rò pé wọ́n lè ṣe láti dẹ́kun ìjà tó wà láàrin wọn yìí o? Ohun tẹ́ ẹ bá rò ẹ bá wa fi sí abala comment section. Kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Lórí YouTube channel yìí, ìkànnì Kingfast Gist TV òun lẹ wà yìí o. Ó dìgbà.